ṣé o rí fídíò yìí wò? Tó bá sì lè rí fídíò yìí wò, mo kí ọ kú oríire. Ìwọ tó nílò àánú, tó nílò ìlọsíwájú, ìtẹ̀síwájú, tó fẹ́ kí Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ ayé rẹ. Bẹ́ẹ̀ ni, gbọ́ nǹkan tí mo fẹ́ wí dáadáa. Ohun tí mo fẹ́ kó o ṣe leléyìí. Alákọ̀ọ́kọ́, ìwọ tó jẹ́ pé o kọ́kọ́ ń gbọ́ mi, tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tó máa wo fídíò mi, follow mi báyìí, follow mi. Kàn click lórí follow mi. Tó bá ti follow mi báyìí, kó o dẹ̀ share fídíò yìí kí ẹlòmíì lè jàǹfààní ẹ̀. Nípasẹ̀ wípé ẹlòmíì jàǹfààní ẹ̀, bẹ́ẹ̀ ni o máa gba ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlọ́po ire. Bẹ́ẹ̀ ni, gbọ́ ohun tí mo fẹ́ wí leléyìí. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ọ̀rọ̀ Ọlọ́run wípé ó da òróró sí mi lórí aago mi síkùn àkùnwọ̀ sílẹ̀. Ó da òróró sí mi ní orí aago mi síkùn àkùnwọ̀ sílẹ̀. Ó da òróró sí mi ní orí aago mi síkùn àkùnwọ̀ sílẹ̀. Mo gbàdúrà fún ìwọ tó ṣàmì tó dẹ̀ share fídíò yìí káàkiri. Lórúkọ Jésù, òróró àánú, òróró ìgbéga, òróró ìtẹ̀síwájú, lórúkọ Jésù, Ọlọ́run dá lé ọ lórí. Jésù dá lé ọ lórí. Ọmọ Ọlọ́run dá lé ọ lórí. Lórúkọ Jésù, láti ìṣẹ́jú yìí lọ, bẹ̀rẹ̀ sí rí àánú gbà. Gbogbo ibi tí wọ́n ti sọ àánú di èèwọ̀ nínú ayé rẹ, nínú ìran tó ti jáde, mo wí ní orúkọ Jésù, ó yá lọ rí àánú àti ojú rere gbà. Bẹ́ẹ̀ ni, bó ṣe ń táìpù àmì yìí tó dẹ̀ ń share ẹ̀, lórúkọ Jésù, mo wí ní orúkọ Jésù Kristi kí ọjọ́ méje tó pé ìrànlọ́wọ́ kó dìde fún ọ, àánú kó fọ̀n fún ọ, ọ̀nà kó ṣí fún ọ, kó lọ rí àánú gbà, kí ògo rẹ kó búyọ. Ìwọ tó jẹ́ pé òun lóyún promise and faith, mo gbàdúrà fún ọ. Gbogbo májẹ̀mú promise and faith, ogun promise and faith, lọ́wọ́lọ́wọ́ bó ṣe táìpù àmì yìí, lórúkọ Jésù, ó yá kó parẹ́ dànù, kó lọ rí àánú gbà, kí ògo rẹ kó fọ̀ lórúkọ Jésù Olúwa wa. Àmín. WhatsApp number mi 080 69 75 59 71. Ó dẹ̀ gbàdúrà wípé wàrà àánú gbà. Orúkọ mi ni David Adédèjì Fire, tí mo dẹ̀ máa ń pera mi ní Brother Fire. God bless you. Amen. In Jesus' name.